Àkàndá ọmọ lèmi o. Ológun funfun lèmi o. Ẹ máa try o. Ẹ tí pọ̀ tó. Ẹ máa try, ẹ máa fà á gidi ni o. Ẹ̀yin èèyàn wa ó lágbára. Iyabo Ojo àwọn la gbé wá sí orí channel wa láti wọ́n fún Dr. Kemi Olunloyo ní èsì torí pé ní ọ̀sẹ̀ tó kọjá tá a ṣe tán yìí oríṣiríṣi update jáde lọ́dọ̀ Dr. Kemi lórí nípa Iyabo Ojo àti ọmọ ẹ̀ tó ṣẹ̀ ṣe wedding ní Tanzania. Wọ́n kọ oríṣiríṣi tó ṣe ń ṣe update náà ṣe ń kọ clip náà ṣe ń record clips wọ́n dẹ̀ ń release síta so wọ́n dẹ̀ sọ oríṣiríṣi tó jẹ́ pé ó ṣe ní kàyéfì so láì mọ̀ pé Iyabo Ojo náà pé òun náà máa jáde láti wá fèsì Kemi Olunloyo so ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Iyabo Ojo tán fẹ́ sọ nípa ọ̀rọ̀ tí ó jà rìn tó wà nílẹ̀ yìí. Ẹ bá dẹ̀ tí ń gbé má gbàgbé kẹ́ bá wa like kẹ́ bá wa comment kẹ́ dẹ̀ bá wa subscribe sí orí channel yìí. Ẹ ṣeun. And you came out publicly to apologize to him on his pulpit. You said someone sent you a fake letter through my phone. I don't know how sickening that can get. And not for once did you even do your investigation right to find out what this person has said. Having to revisit this story over again is just sickening. And I have tried to just ignore you. You said I called on your children. That's why you're coming for my daughter. But have you forgotten that you came out publicly to say I was arrested? And people started sending me messages. And I was on location. I was filming one of my productions for YouTube. And I did a letter for your children to take care of you. Because that is what you need. You need care. You live a very pathetic life. Your story is pathetic. And you know one of the problems, because I have tried to study you, one of the problems is that you lacked love. You were never, you see, you cannot give what you do not have. You don't have love. So how can you give love? How can you give what you don't have? And that's why you pick on people and you call it journalism without proof. You think that you can just sit down and say things and people will just believe you're saying without you having evidence and proof of what you are saying. Then you come up with the idea is, oh, I'm going to release the evidence so time. I'm going to release the video some time. And then when at the end of the day, there's nothing for you to release. We know your story. Or the worst thing, you just come out and say, your sources said, your reliable sources said, your investigating, this is a so time, date, you just come and speak badabash. You come out and speak badabash. It was Toyin Lawani that made me forgive you the first time. Because you called and you apologized to me through Toyin. And they begged me, Toyin begged me, because she styled you that year to come for your birthday, which I did come. Brought you a gift. You said you once needed your money to buy drugs. I sent you money. Was it 100K or so? You said I sent you money for what? You are nothing but a pathetic loser. You have failed on all levels. I'm here to talk to you, Tony. Sorry, I said Tony. Kem. I'm here to talk to you. You are a failure. You are a failure. What do you have nothing. And that is why you try to bring people down. That is why you target
people to bring down. Let us put all the cards on the table and let us lay it out one by one. And let's see. The only thing that you have above me is age. And age is just a number. Because it is not how far, but how well. You are a very sorry case. And there's a saying that says it. That what you do unto your parents, your children will do same unto you. That is why you're not being cared for. You're not being cared for. Because check it out now. The only thing you've ever done to your parents is to destroy and tarnish and pull them down, even till after his death. And that's why they don't care for you. They can't, and you will continue to be in exile. You will continue to hide. You will continue to hide. Because you're a terrible person. You don't have a life. I don't care how worse you try to paint me. I don't care how worse you think my life is. My life is far better than yours. My story is far better than yours. You can tell. Because let's lay the cards on the table. I have 2 kids for 1 man. You have 3 kids for 3 different men. And then you come out and talk about who slept with who and who did. You are in Koton Pini, Ashegba. Ele o ṣaṣẹ́wó, àṣẹ yàdàyàdà, àṣẹ ràdàràdà, àṣẹ yàkàyàkà. Olórí burúkú ìyá. Ìyá ìrànà tí ò lè dúró tọ́jú ọmọ. Because tó bá ráyè láti tọ́jú àwọn ọmọ ẹ̀, ò ní ráyè tọmọ lọ́mọ. Tó bá ráyè láti jókòó tọ́jú àwọn ọmọ tó bí nínú ara ẹ̀, ò ní máa wish bad lórí ọmọ lọ́mọ. Ò ní hide. You will not hide under the guise of blogging and be destroying other people's children. Tí èèyàn bá ń tètè bímọ, ó yẹ kó bí rí ní kẹ́mkẹ́m. Ṣọmọ bá. Ṣọmọ pé kí wá Priscillia wá jẹ́ granddaughter. Ṣùgbọ́n torí pé ayé ẹ ti bàjẹ́. Nítorí pé olórí burúkú ni ẹ́. Wàá jókòó. Ẹni tó kọ́ ẹ kò fi ṣe ọmọ wàá máa kọ̀ọ̀kan nípa ẹ̀. Àló máa sá kiri ọjọ́ ayé ẹ̀ níṣẹ́. Ó máa sá pamọ́ ni o. Torí wọ́n bí kan nípọn èrè. Kò jáde síta. Bí mo ṣe jáde kò sọ pé yes, mo ń gbé ní Lekki County. Wọ́n bí èrè. Torí pé o mọ̀ pé gbogbo nǹkan tó máa ń sọ nípa àwọn èèyàn, o mọ̀ pé irọ́ ni. O mọ̀ pé abatara tí ẹ̀ jẹ́ àti ìrandíran ẹ̀ òun ni ẹ́. Kò yẹ bẹ́ẹ̀. Abatara ẹni jẹ́. Ó máa tọrọ kú ni. Ó máa ṣẹ̀sín kú ni. O ò lè rí ìtọ́jú. Torí ègún ni fún ẹ. Kò yẹ bẹ́ẹ̀. Ohun tó fojú àwọn òbí ẹ rí. In fact, ojú tí ẹ sì máa rí tó máa worst jù yẹn lọ. Òjòkó, òun sọ̀rọ̀ ti tèmi. Ó mú nǹkan mo fi jù ẹ lọ. Journalism kìíní kan, journalism ìsọnù, journalism irọ́.
ó ní PTSD ìsọnù. Gbogbo wa la ní monopoly of madness, a kàn ń tọ́jú ẹ̀ sára, à ń rò pé àgbà tí ń dé, àwọn kankan wà tí èèyàn gbọ́dọ̀ máa ṣe mọ́, kò yé ẹ. Bó ṣorí tó o bá sọ̀rọ̀ mi ò lè jẹun, torí àtọ̀rọ̀ bára ni. Tó o bá sọ̀rọ̀ mi, báwo ló ṣe fẹ́ ní traffic lórí page ẹ? Fídíò tí mo rà ń ṣe yìí, ó mọ iye owó tó máa fún ẹ, ṣùgbọ́n owó pẹ̀lú ègún ni, owó pẹ̀lú èpè ni. Gbogbo tó bá wá ń rò sí àwọn ọmọ tèmi, èmi Iyabo Olúbùnmi Fẹ́túgà ni mo sọ, ó máa padà jẹ́ sí tiẹ̀ táwọn ọmọ àti gbogbo ìran dìrò ẹ̀ pátá. Gbogbo ibikíbi tó bá ń rò láti máa borúkọ èmi Iyabo jẹ́ dé àkàkàkàkà, ayé ìrandíran ẹ̀ máa bàjẹ́ lọ sí i. Gbogbo ibikíbi. Ọlọ́run pín kínní, ó pín fólúkálùkù ni. Ṣùgbọ́n sórí làákàyè tiẹ̀ ó dorí kodò báyìí. Kíyàn wà. Ibà rò dáadáa, like you should be almost 60 or no more than 6, because I'm not really even following your story like that anymore. I don't know your age anymore. But I know you're an elderly person. Ó yẹ kó jókòó. Kọ́mọ kínní máa gbé wá, kíkejì gbé wá, kíkẹta gbé wá. Ó ṣe ní máa ro burúkú sí ọmọ làkejì nígbà tẹ́ pé rere ọkàn ẹ rí. Ó rẹ́ni nífẹ̀ẹ́. Ẹ wò, ẹ ṣépè fún un. Òòrè because tó bá rẹ́ni nífẹ̀ẹ́ yìí wà á ti yógun jà. Tó bá rẹ́ni nífẹ̀ẹ́ yìí ò ní máa ṣe gbogbo bó ṣe ń ṣe tó ń ṣe bí òtẹ̀ ṣe kó ń ṣe bí àgbàyà tó ń wùwà àgbàyà, torí àgbàyà yẹn àgbàyà òfò, àgbàyà rádaràda. Wà á tọ́jú ọdún yìí tó ti ń bá bọ̀. Mo kọ́kọ́ yí orúkọ ẹ láti àǹtí Kemi, mo fi sí Kemkem. Ó pé mo ti wá yọ àǹtí yẹn kúrò, mo ti ń pè ní Kemkem. Ṣorí pé ó ti ń tẹ́, tó bá yà wá máa jẹ́ Kem. Ṣùgbọ́n kí mo ṣe ń pè ní Kemkem, mo ti yọ àǹtí yẹn kúrò. Tó bá yà máa yọ Kem kan kúrò, á wá di Kem. Tó bá yà wá di torí olórí burúkú ni ẹ́. Olórí burúkú ni ẹ́. Ó fa àwọn ọmọ, ṣírí àwọn ọmọ tiẹ̀, ó fi wọ́n lẹ̀ síbi tó wà. Ó dẹ̀ ń wá bó ṣe fẹ́ ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ó wá rò pé ayé àwọn ọmọ tí àti ìwọ fúnra rẹ̀ máa dà, kó lè dà. Dàsótò ọ̀rọ̀. Kó lè dà. Bí wọ́n bá ti wá burúkú fún ọmọlàkejì, burúkú yẹn á máa padà máa jẹ́ tiẹ̀. Mo wá fẹ́ ṣépè kan. Tó bá jẹ́ pé ní ìtòótọ́ èmi Iyabo Olúbùnmi Fẹ́túgà, mo mọ̀ nípa bí ìwọ Kẹ́mi Olunloyo olórí burúkú yìí ṣe lọ sẹ́wọ̀n. Gbogbo èpè tó bá ṣẹ́ fún èmi àtàwọn ọmọ mi àti táwọn àwọn ẹlẹ́gbẹ́ bá ṣe àárọ̀ lé mi lórí tọmọtọmọ. Ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ pé bó ṣe lọ sẹ́wọ̀n yẹn kò ń ṣọwọ́ mi, sórí gbogbo èpè pátá tí ìwọ àtàwọn tí ẹ bá ń ṣẹ́ fáwọn ọmọ mi, ó máa dà lé ẹ lórí mi. Kò yẹ bẹ́ẹ̀ yẹn, ó máa dà lé ẹ lórí mi. Ó máa dà lé ẹ lórí mi. Tó bá jẹ́ pé èmi Iyabo yìí, èmi Iyabo Olúbùnmi Fẹ́túgà, tó bá jẹ́ pé èmi Iyabo ni Gistlover, gbogbo èpè pátápátá tẹ bá ń ṣẹ́ lé mi àtàwọn ọmọ mi, ó máa rọ̀ mọ́ mi lórí, mọ́ ìrandíran mi, mọ́ ọmọ mi. Ṣùgbọ́n tí kò bá rí bẹ́ẹ̀, gbogbo èpè tẹ bá ti ń ṣẹ́ báyìí, ó máa jẹ́ tiyín ni. Ìdààmú ó máa jẹ́ tiyín. Ìbànújẹ́ ó máa jẹ́ tiyín. Ẹ̀sín ayé ó máa jẹ́ tiyín. Àdàbí
tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń sọ pátá nípa mi tó bá jẹ́ òótọ́ rẹ̀. Kò yẹ bẹ́ẹ̀ tó bá jẹ́ òótọ́ rẹ̀. Ìtọ́jú tèmi fún ìyá mi Olúbùnmi ọmọ Fẹ́túgà, ìtọ́jú tí mo fún ìyá mi, tí àwọn ọmọ ẹ bá fún ẹ ní 1/3 ayé ò ní rí báṣabàṣa báyìí, irú wa ò ní jókòó sí ká máa ṣépè fún ẹ. Ṣùgbọ́n mo tún wá sọ́sẹ̀, mo tún wá sọ pé èmi Ìyábọ̀ sẹ́ ọmọ Olúbùnmi Fẹ́túgà, ọmọ Adékúnlé Ògúnrò, tó bá jẹ́ pé mo gbé ọwọ́ sókè nà ìyá mi rí, àbí mi ìtọ́jú ìyá mi nígbà tí ìyá mi wà láyé títí dìgbà tó fi lọ, gbogbo èpè pátá tí ìkọ̀kan nu yín bá ṣẹ́ fún mi sẹ́ẹ̀ mo ló máa jẹ́ ti tèmi àti ìrandíran. Bọ̀ tó bá jẹ́ pé mo tọ́jú ìyá mi, ègún tó ń bọ̀ lórí yín lẹ́yìn tí ìrandíran mi bá lọ tán, ìrandíran yín ò lè wẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ, àṣẹ́dẹ̀gùn. Lẹ́yìn tí bá lọ táwọn ìrandíran mi bá lọ, ìrandíran ẹsẹ̀ Kẹ́mi àti gbogbo yín pátápátá kò lè wẹ̀ mọ́. Gbogbo èpè pátápátá, gbogbo nǹkan pátápátá tẹ́ bá ń ṣe, ẹ máa fi orúkọ mi, ẹ máa fi máa ní tráfíìkì. You're going to use my name and have traffic. You will pull that traffic. You will pull that crowd. But trust me, èpè, ẹ̀sín, ègún, ó máa jẹ́ tí ní gbogbo ọ̀nà lọ́jọ́kọjọ́. Àdàbí jàjù èpè lọ. Àdàbí ó jàjù èpè lọ. Oh God. Àdàbí ó jàjù èpè. Àkàndá ọmọ lèmi o, ológun funfun lèmi o, ẹ máa try o, ẹ tí pọ̀ tó o, ẹ máa try, ẹ máa fà á gidi ni o, ṣùgbọ́n ẹ lè rí fà á. Ẹ máa wò àwọn tẹ́lọ́ ṣe rí ó Ìyábọ̀ àwọn bí kò yé lẹ̀. Kẹ́mi ọmọdé ni ẹ wà láì níbi táwa wà, tó bá ń gbọ́ ó kéré sí nọ́mbà mi, ó kéré sí nọ́mbà mi, ó kéré sí nọ́mbà mi, ìwọ bèbí yìí ó kéré sí nọ́mbà mi. Kẹ́mi ó kéré, ó kéré, kẹ́mkẹ́m ó kéré, ó bíntí, ó wẹ́ òbílò, ó máa kéku ni. Èmi báyìí mo máa fi yín báyìí wá ń bí wá fún mi gold bag kan, èmi máa fi yín jayé. Mama fi orí pé mi lo filter bí mo ṣe rí, mo jáde fún ẹ̀tàn ni mi wọ black bonnet mà nítorí ọ̀rẹ́ ò tí gba black bonnet, ọ̀rọ̀ ẹ kò tí gba black bonnet. Alẹ́ tí ẹ máa pọ̀ gidi gan.